kí ni ìṣòro wa? ẹ̀sìn ni. kí ló ń da yẹ́rù? ẹ̀sìn ni. kí ló ń dógò sílẹ̀ o? ẹ̀sìn ni. èmi ò gbà tiẹ̀. ẹ̀sìn ni. ìwọ ò gbọ́ tèmi. ẹ̀sìn ni. ta ló lẹ̀sìn gan-an? Ọlọ́run mà kọ́ o. táwa ni ènìyàn mà ní láti kó wa lẹ́rú. Ọlọ́run mà kọ́ o. láti múni sìn ènìyàn mà ní. ẹni ìṣòro wa o. ẹ̀sìn ni. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. ó kó súnmọ́ káàbẹ̀ fún ọdún. bàbá kọ́kọ́ wọnú ilé kan. ìyáálé ilé là kọ́kọ́ kí. ẹlẹ́gbẹ̀rin ìgbákọ̀. mo kí gbogbo ọmọ Nàìjíríà. especially gbogbo ọmọ kóòtù òjíbí. ẹ̀yin kírísítíànì ẹ̀yin mùsùlùmí. gbogbo iṣẹ́ ọwọ́ Olódùmarè nílé lóko. ẹ̀ga ẹ̀ẹ́nìga ìga lálá. torí lálá tó lọ sókè ilẹ̀ ní ń bọ̀. Ọlọ́run ọba ń kẹ́yìn bó ṣe kẹ́ mọ́ rẹ́ni kí ọmọ káàbà. láyé àtijọ́ là ń pe rédíò ní asọ̀rọ̀ mọ́ gbèsè. lọ́tẹ̀ yìí kọ́mọ ìsọ̀rọ̀ ní ti ń gbèsè rẹ̀. akọrin ìlélégbè bí ẹni tí ń jó àṣà kan ìlú ní rí. wèrè òmùgọ̀ ní gbọ́n tí pẹ́lòmíì ò tó gbọ́n mọ́. àgùntàn nìkan ní lọ bí wọ́n bá darí wọn sí. sọ̀gúnsọ̀gún ni wọ́n máa lọ. òye làwọn ọmọ ènìyàn. àwọn ọmọ ẹ̀dá owó Olódùmarè la fi yàtọ̀ sí ẹranko. la fi mọwọ́ ọ̀tún yàtọ̀ sósì. la fi mọ̀wà burúkú yàtọ̀ sí rere. bọ̀tì ọ̀pọ̀ nínú àwọn èèyàn náà àyàtọ̀ sí màálù. bí wọ́n bá ti fi pàpà kọrí wa sí là ń kọrí sí. irú wọn kì í ràrò padà sẹ́yìn. ọ̀yẹ́ ó rí bẹ́ẹ̀ ni àbí ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀. ọ̀nà wo ni ó gbà rí bẹ́ẹ̀? bí ọba ní rí bẹ́ẹ̀ kí ni yóò ṣẹlẹ̀? ìṣòro Nàìjíríà àti gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà gbogbo táwọn òyìnbó bá ti mú wá fún wa ló dáa. gbogbo èyí tí wọ́n bá ti wé náà lọ́tọ̀nà. bẹ́ẹ̀ àwọ̀ àti irun orí wọn nìkan ló yàtọ̀. ọgbọ́n orí àti lílo làákàyè wa bákan ni. àìmọ̀ọ́kọ mọ̀ọ́kà àwọn baba ńlá wa ló kó bá wa. torí pé àwọn fẹ́ lajú ló kó bá wa èrò tí ń bọ̀ lẹ́yìn. aago tí ò tó 1000 naira lónìí wọ́n fi gba odidi èèyàn lọ́wọ́ àwọn baba ńlá wa. mírọ̀ lásán tí ò tó 200 naira wọ́n fi gba odidi ẹni lọ́wọ́ wọn. síbí àwo jẹun ife láǹtà ẹlẹ́yin bàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èèbù aláwọ̀ funfun torí ipa dúdú wọ́n wá lò wá nílò omi odò. wọ́n lò wá nílòkulò. wọ́n lò wá bí ẹni pa ní válù. èló ni wọ́n ra ẹrú lọ́wọ́ àwọn baba ńlá wa. ẹrú kan ò lè tó 500 naira. a whole human being. ṣé lóòótọ́ ni pé ọpọlọ àwọn èèyàn dúdú òótọ́ ni pé àlọ́gbọ́n ànímọ̀ bí oníṣẹ́ lóòótọ́ ni pé àwọn aláwọ̀ funfun gbọ́n jù wá lọ. wáì tó wá jẹ́ pé ní tí wọ́n sọ wá là ń pera wa. sọ̀gúnsọ̀gún là ń tẹ̀lé wọn lẹ́yìn bí àgùntàn. bí wọ́n pọ́n májèlé lẹ́gbẹ̀rin tí wọ́n pákéèjì pọ́ìsìn fún wa. àní ronú lẹ́ẹ̀mejì tá a fi máa kó jẹ gbọ́n mu. ọ̀pọ̀ tí wọ́n mú wá fún wa ló ní ìpalára. gbogbo tí wọ́n fún wa fáǹfààní ara tí wọ́n ní. bí wọ́n yá olówó kí wọ́n lè fi gbèlé. bọ́ bá dá a padà kó o lè fi ṣẹ́rú sìn. ọ̀pọ̀ nínú wa ló sì ti mu òkun nínú ẹ̀tàn wọn. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. nínú rẹ́kọ̀dù tí mo ṣe rí kọjá lọ mo sọ̀rọ̀ nípa Jésù olùgbàlà àti ànábì Muhammad sallallahu alaihi wasallam. àwọn èèyàn ní kí n má gba ọ̀nà ẹ̀sìn lọ. mo ní bá a ṣe bí Jésù olùgbàlà tàbí ànábì Muhammad tàbí ànábì Yéṣùfù ànábì Dáúdà ànábì Sùlàìmánì àti bàbá ẹ̀ lọ. bẹ́ẹ̀ la bí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Odùduwà Ọ̀rànmíyàn Ṣàngó Olúkòso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kálukú wọn ló special sáwọn èèyàn àti generation wọn. dúdú kì í ṣàpọ́nlé tiwọn ní. ọ̀pọ̀ èèyàn ló pè mí ọ̀pọ̀ send a text message sí mi please leave religious issues. ẹ jọ̀ọ́ ẹ má sọ nípa ẹ̀sìn rárá
ẹ fókọ̀sì lórí ọ̀rọ̀ Nàìjíríà àti ọ̀rọ̀ Yorùbá nìkan. Ọ̀kan ní you will lose many of your fans if you venture into religious issues. It is not your calling. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ o. Àánú Ọlọ́run alààyè ò ní fi yín sílẹ̀. I really appreciate every one of you. But mo disappoint yín o. Nǹkan bá ní kán má ṣe lè mí ṣe o. I will go deep into religious issues because I am an activist. Activist kì í wojú, activist kì í wẹ̀yìn. Mo mọ̀ wípé òótọ́ ọ̀rọ̀ a máa gún ni lára. Majority ni ò fẹ́ràn òtítọ́. And I am not working for fans. I am working for my people. Mo wá láti wá tú àwọn èèyàn tí ń bẹ nígbèkùn ni. Ṣé gbogbo èèyàn ló gba Jésù gan gbọ́ ni? Jẹ́ gbogbo èèyàn ló fẹ́ tànábì wa Muhammad. Jésù sì torí àwọn tí ò fẹ́ tiẹ̀ kọ́ mẹ́ sọ̀rọ̀. I am very very controversial and it is natural. Gbogbo àwọn tó súnmọ́ mi ló sì dá mi mọ̀. Èmi kì í gba gbogbo ọ̀rọ̀ gbọ́ láti rẹ o. I always see things differently and I believe there is always sense in nonsense. N ò ní lọ́kàn láti tẹ́ èèyàn kankan lọ́rùn. Tèmi ni láti sọ̀rọ̀ jáde bí mo ṣe rí. Ó wá tẹ́ Ọlọ́run o. Kò tẹ́ Ọlọ́run kò gbọ́n mi. Wá ìta ní sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Olórí tó kó orílẹ̀-èdè yìí sínú ìdààmú. Olórí tó fún ọmọ Yorùbá ká yẹlẹyẹlẹ. Tá a fi ń ríra wa gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kejì. Torí kéèbó tó dé pẹ̀lú Christianity and Islamic religion. Ọmọ ìyá kan, bàbá kan la ríra wa. Èbó ló dé lógún bẹ̀rẹ̀. Wọ́n mú ẹ̀sìn dé lọ́tà bẹ̀rẹ̀ láàrin wa. Láàfinú tanra wa mọ́. Là nígbàgbọ́ nínú ara wa mọ́. Ọmọ mi ò gbọ́dọ̀ fẹ́ lẹ́sìn kejì o. N ò lè gbà kí lẹ́sìn kejì ọ fọ́mọ tèmi o. À ń gbin tí ọ̀dà sọ́kà àwọn ọmọ wa. Christian ń wo Mùsùlùmí bí ẹni tí ò ní rọrùn wọ̀. Mùsùlùmí ń wo Christian gẹ́gẹ́ bí ẹni tí ò sin lọ́hùn. Torí kálukú wa ló gbà pé ẹ̀sìn tó nìkan ló wà nílànà Ọlọ́run. Ṣé Ọlọ́run dá ẹ̀sìn ni? Ọlọ́run ọba mi ò dá ẹ̀sìn. Ó dá èèyàn. Èèyàn ló wá dá ẹ̀sìn láti máa fi rẹ́ra wa jẹ. Èèyàn dá ẹ̀sìn láti kó ọmọnìkejì wọn sínú ìgbèkùn. Èèyàn dá ẹ̀sìn láti máa fi dẹ́rù bani. Èèyàn dá ẹ̀sìn láti fi ní self control. Èèyàn dá ẹ̀sìn láti máa fìyà jẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀sìn ní ká má sọ nípa ẹ̀sìn. Bá a bá fẹ́ sọ nípa ẹ̀sìn, kì í ṣe láti tàbùkù ẹ̀sìn kankan tàbí láti sọ fún ọ wípé èyí ló tọ́, eléyìí ni ọ̀dá. A sọ̀rọ̀ nípa ẹ̀sìn generally ni àǹfààní tí ń bẹ nínú ẹ̀sìn àti ewu tí ń bẹ níbẹ̀ á sọ fúnra wa. Wọ́n sì wá ní ká má sọ̀rọ̀ nípa ẹ̀sìn o. Ṣé gbogbo èèyàn ló rò pé yóò ponú bíi ti ẹni? Àbí gbogbo ènìyàn ló rò wípé ọpọlọ rẹ̀ ó dojú dé bíi tiẹ̀? Àbí gbogbo èèyàn ni ò ní sí níyè? Àbí gbogbo ènìyàn ni ò ní ní àròjinlẹ̀? Mo ti wí tẹ́lẹ̀ pé ọ̀ràn míyàn lèmi. Mo padà wá láti wá yanjú àwọn ọ̀rọ̀ tó díjú ni. Ìwádìí ìjìnlẹ̀ mẹ́sì kọjá tí èèyàn lè criticize. Ọ̀yà mú tiẹ̀ jáde, á prove ẹ̀ síra wọn ni. Torí kí n tó gbé nǹkan jáde, mo ti ṣe ìwádìí mi jìnlẹ̀jìnlẹ̀. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Mo respect gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé. Àti kírísítẹ́nì àti mùsùlùmí àti ẹ̀sìn àbáláyé pẹ̀lú àwọn ẹ̀sìn tó tún kù káàkiri. But I am very sorry. N ò ní gbàgbọ́ nínú ọ̀kankan. Ẹnìkan ò sì ní fi ọlọ́pàá mú mi nítorí rẹ̀. I respect every religion, but I believe none of them. Mo fẹ́ mọ ìdí tí n ò fi nígbàgbọ́ nínú ọ̀gangan. Etí rẹ ni ọtẹ́ bẹ̀lẹ̀ jẹ́. Ara rẹ ni ó fi balẹ̀. Bí ìtìyàwó tó fowó ọbẹ̀ dájọ́. Kó o lè bá a gbọ́ mi dáadáa.
sẹ́ni tí ọ̀gbọ́n tẹnu ẹ̀gà ní pẹ́ yìí okó ń pa ẹ́ tó. ẹ̀yin tẹ́ ní kí n má sọ̀rọ̀ pàápàá lórí ẹ̀sìn. ǹjẹ́ ẹ nímọ̀ nípa ẹ̀sìn tí wọ́n mú wá fún ọ? if not ọ yàtọ̀ sí wèrè. sọ ọmọ tó wà nínú Kùránì ṣé n ti ń bẹ nínú Bíbélì yìí ọ? bí ò bá rí bẹ́ẹ̀ amukun mẹ́kọ̀ọ́ òpònú ayérádà lórúkọ rẹ̀. ọ̀bọ àtìnàkí wúlò jù ọ lọ. because kéèyàn ó tó gbàgbọ́ nínú nǹkan kan ó gbọ́dọ̀ yé onítọ̀hún yékéyéké. onítọ̀hún gbọ́dọ̀ mọ ti fún tẹ̀dọ́ rẹ̀. bí ò bá wá rí bẹ́ẹ̀ ó dàbí ẹni tí ń rìnrìn àjò tí ọmọ tó fẹ́ lọ ṣe tàbí ẹni tí ń rìnrìn àjò tí ọmọ bí ti ń lọ. ẹnìkan sẹ́ndì kinní kan sí mi pé kí n bá wọn polówó ẹ̀ lórí àwọn ètò mi ní. mo ní kò yé mi. ó bá bẹ̀rẹ̀ sí ní explain bẹ́ẹ̀ ní sẹ́ndì àwọn sáǹpù oríṣiríṣi sí mi. mo ní síbẹ̀ náà kò yé mi. mo ní n ò nígbàgbọ́ nínú ẹ̀. èsì tí mo fún onítọ̀hún ni pé kí n tó lè mọ̀ bóyá màá bá wọn polówó ẹ̀ kí wọ́n fún mi lóṣù díẹ̀ kí n fi mọ́nítọ̀ kí n fi stọ́dì wọn dáadáa. àgbé báwọn èèyàn mi bá béèrè lọ́wọ́ mi nípa rẹ̀ kí ni kí n wí fún wọn. ṣé kí n ní mo kàn bá wọn polówó ẹ̀ ni kò yé mi o. gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ̀sìn tá a gbé kọ́rùn. my dear brothers and sisters ẹ̀yin dádì àti mọ́mí mi gbogbo ǹjẹ́ ti ẹ̀rọ rí pé àwọn èèyàn kan ló dá ìsìn wọ̀nyí sílẹ̀. bí ò bá rí bẹ́ẹ̀ wáì tí doctrine Kérúbù and Séráfù tó fi yàtọ̀ sí ti Celestial kí ló dé tí gbàgbọ́ Seventh Day Adventist kò ṣe bá ti Methodist mu kí ló dé tí di Apostolic àti CAC ò fi papọ̀ wáì tí Jehovah Witness kò ṣe bá gbogbo wọn mu. and how will you fare bí n bá sọ fún ọ wípé Bible àti Quran kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run nìkan à ń pè méjèèjì ní ìwé mímọ́. ọ̀kan sọ ìsọ̀rí àwọn èèyàn kan di dìndìnrìn ọ̀kan sọ àwọn ìsọ̀rí èèyàn kan di oníjàgídíjàgan. ìwọ ò sì ronú jinlẹ̀. Bíbélì ní ìwọ kò gbọ́dọ̀ pànìyàn. ní wọ́n bá gbá ọ létí ọ̀tún kọ tòsì sí. àwọn kírísítẹ́nì tí wọ́n ń pa nípakúpa lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ń kọ́ o. alukiriani gbàgbọ́ pé máàkì ń bẹ fún ẹni tó bá pààyàn lórúkọ Ọlọ́run. ẹ̀sìn kìrìsìtẹ́nì gbàgbọ́ pé èèyàn ó pírèchì gospel fáwọn èèyàn á kéde ìyìn rere fáwọn èèyàn tí ó gbẹ̀sìn àwọn ni. Islam sì fààyè kéèyàn ó mú òyàn ní tìpátìkúùkù sílẹ̀. ọ̀pọ̀ dìbò fún Buhari lónìí kì í ṣe nítorí pé yóò ṣe nǹkan kan torí pé ó jẹ́ ẹlẹ́sìn wọn ni. ọ̀pọ̀ aláwọn ò ní dìbò fún kìrìsìtẹ́nì tọ́ra àwọn ò lè jẹ́ kí kèfèrí ó so lórí àwọn. òpònú ara tiẹ̀ sì ní àmọ́ sọ nípa ẹ̀sìn. tá a bá yanjú ọ̀rọ̀ ẹ̀sìn a lè rí ọ̀rọ̀ òṣèlú yanjú. mọ̀ wá gbàgbé nǹkan tí mo wí fún ọ. kì í ṣe kó o lè fi ẹ̀sìn rẹ sílẹ̀ o. kì í ṣe láti tàbùkù ẹ̀sìn kan tàbí kejì. kì í sì ṣe wípé láti sọ fún ọ wípé èyí ló dáa tàbí tọ̀hún ni ò dáa. èyí tó bá wù ọ́ fúnra rẹ ni o. torí pé òṣèlú wà lára tí wọ́n fi gbé ẹ̀sìn kalẹ̀. bí ọ̀rọ̀ bá dojú ṣoṣo fùrọ̀ ńlá àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. ìgbà tí wọ́n bá gbé Báíbù àti Kùránì lé olóṣèlú lọ́wọ́ tí wọ́n ní kó fi búra. ǹjẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá búra tán ṣé wọ́n padà ṣe tí wọ́n láwọn ò ní ṣe tàbí ṣe tí wọ́n ní àwọn ò máa ṣe ni wọ́n ń ṣe. wọ́n ní gbàgbọ́ wípé Ọlọ́run ọba kì í bínú nìyẹn. and again Báíbù àti Kùránì tí wọ́n mú lọ́wọ́ wọ́n mọ̀ wípé ìwé lásán ni. kì í ṣe pé wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀sìn nìkan o. wọ́n wọnú ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́lẹ̀jẹ́lẹ̀. wọ́n ṣe láwẹ́láwẹ́. wọ́n ṣe nípele nípele bí aṣọ àlùbọ́sà. wọ́n sì tú àwọn àṣírí kan fún ọ tó fi mọ̀ wípé Ọlọ́run kọ́ ló ṣẹ̀dá ẹ̀sìn. Ọlọ́run ọba mi dáyàn. èèyàn ló wá dá ẹ̀sìn. bẹ́ẹ̀ sì ni wípé Bíbélì àti Kùránì kì í sọ̀rọ̀ Ọlọ́run ọba nìkan. ọ̀rọ̀ àwọn èèyàn ni. ìtàn àwọn èèyàn ló wà nínú ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú àwọn ìwé méjèèjì ló takora wọn. bí mo bá ti wá ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ mi ohun kan ṣoṣo náà ni n ò ní mẹ́nubà. ọ̀rọ̀ nípa Jésù Kristi àti ànábì Muhammad sallallahu alaihi wasallam.
kì í ṣe pé wọ́n kọ̀ndẹ́mù ọ̀kan kan fún ọ tàbí pé ọ̀kan ló dáa kì í ṣe kejì. wọ́n gbàgbé tí mo kọ́kọ́ wí fún ọ pé gbogbo ẹ̀sìn pátá ni mo rìspẹ́tì ṣùgbọ́n n ò gba ọ̀kan kan gbọ́ nínú ẹ̀ bí kì í ṣe ẹnìkan ṣoṣo olúwa ọlọ́run olódùmarè ẹni tó ṣẹ̀dá ayé àtọ̀run ẹni tó ṣẹ̀dá ọ̀run àtayé ẹnìkan ṣoṣo tí kọ́kọ́rọ́ ikú àtìyé ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹni tó mí ẹ̀mí ìyè sí wa nínú ẹni tó ṣẹ̀dá gbogbo nǹkan tí ń bẹ ọba tá a rí ṣùgbọ́n tá a rí sí ọwọ́ rẹ̀ alákòóso ayé àti ọ̀run adákẹ́dájọ́ ọba tí kì í lé ni kó tó mú ni àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ I am not an atheist torí àwọn atheist ni kì í gbàgbọ́ pé ọlọ́run ń bẹ I am not an antichrist o I am not an anti-anabi mo wá láti wá tako anabi Muhammad mo wá láti wá kó àwọn èèyàn kó ní gbèkùn ẹ̀sìn tí wọ́n dè wọ́n mọ́ lọ́jọ́ pípẹ́ ni kì í ṣe wípé ẹ̀sìn ọ̀dà 100% ẹ̀sìn wọ̀nyí ní àwọn ìwúlò tiẹ̀ ewu tó mú bá wa lọ́kàn pọ̀ ju ìwúlò rẹ̀ lọ ẹ̀sìn ti sọ ẹlòmíì di aláìnírònú mọ́ ẹ̀sìn sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn di dẹ̀dẹ̀rẹ̀ ẹ̀sìn gba ẹ̀tọ́ kò lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ̀sìn ti jẹ́ kí wọ́n yan ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ ẹ̀sìn gbóúnjẹ lọ́wọ́ ẹlòmíì a ní ẹ̀sìn wa kì í ṣerú ẹ̀ ẹ̀sìn gba iṣẹ́ lọ́wọ́ ẹlòmíì a ní ẹ̀sìn wa ò fọwọ́ sí ẹ̀sìn mi ò fààyè gbà ńlọ́pọ̀ fi sọ oríire ayérayé nù ẹ̀sìn sọ ọ̀pọ̀ ìyàwó daláì lọ́kọ ẹ̀sìn jẹ́ kí ọ̀pọ̀ sọ ìyàwó ẹ̀ nù ẹ̀sìn ló jẹ́ kí ọ̀pọ̀ ènìyàn sá fún òbí wọn ẹ̀sìn jẹ́ kí ọ̀pọ̀ òbí ọsọmọ nù bí òkú ẹ̀sìn ó jẹ́ kí púpọ̀ ọmọ tọ́jú òbí wọn orí ẹ̀sìn lọ́jà ẹlòmíràn sí owó dídá ojoojúmọ́ ni ọ̀pọ̀ ọmọ ni wọ́n ní ò gbọ́dọ̀ fojú kàn yá ẹ̀ wọ́n lè ní tó bá ti fojú kàn yá rẹ̀ àìsàn tí ń ṣe ọ́ padà bẹ́ẹ̀ kò sí nǹkan tó kan ẹni ẹlẹ́ni tàbí pé ìyá rẹ̀ ni ọ̀jẹ́ oríṣi wọ́n ti gbàgbé òwe Yorùbá tó ní àjẹ́ tó ní kọ́mọ ńgọ́mọ́là ìgbẹ̀yìn òkú ẹ̀ ni ò ní dáa sí abiyamọ tó fẹ́ máa ṣe ọmọ rẹ̀ ẹni pé gbogbo wọn ló fẹ́ jẹun ọmọ that is total nonsense gbogbo nǹkan ayé ni wọ́n ti gbé sórí àdúrà gbígbà kí Ọlọ́run ó pèsè oúnjẹ fún àwọn o láì ṣiṣẹ́ láì dáko láì sọ̀gbìn how manage báwo ló ṣe fẹ́ pèsè oúnjẹ fún ọ sọ́lọ́run ọba mi ó ju ráìsì sílẹ̀ látọ̀run ni wọ́n nílẹ̀ tó yẹ kí wọ́n fi dáko wọ́n kọ̀ wọn ò ní dá wọ́n sì fẹ́ jẹun wọ́n fẹ́ kí Ọlọ́run ó pèsè oúnjẹ fún wọn èbó tó mú ẹ̀sìn wá gan wọn ò ní gbàgbọ́ nínú ẹ̀ wípé ẹni tí ò ṣiṣẹ́ yẹ kó jẹun ìgbàgbọ́ tí wọ́n ní pé àwọn làwọn gbọ́dọ̀ pèsè oúnjẹ kì í ṣe Ọlọ́run o tí Ọlọ́run ní láti rọ̀jò tí Ọlọ́run ní láti fún wa ní ilẹ̀ tó lọ́ràá tí wa ní láti ṣiṣẹ́ láti wá ọ̀nà tẹ́bi wa ó fi jẹun kì í ṣe ká máa retí mánà látọ̀run Áfíríkà nìkan sọ́ra tí ń gbàdúrà ká tó fi ọkọ fẹ́yàwó my dear brothers and sisters kò sí nǹkan tó kan Ọlọ́run pẹ̀lú ìyàwó fífẹ́ tàbí ọkọ níní ìwọ ni kó o múra dáadáa ìwọ ni kó o níwà tó dáa ká sí ẹ̀yà ara sílẹ̀ ńkọ́ lọkùnrin fi ń wúyàn tàbí kọ́ lọkùnrin fi ń péyàn òun sí ọyàn síta òun wọ aṣọ tí ò bòdodo o sì fẹ́ kọkùnrin gidi ọkọnu sí ọ àwọn tí ó bá o lò pọ̀ lásán ni yóò máa mú wá fún ọ àwọn nìkan ni wọ̀kúwọ̀ rí ọmọ attract kì í ṣe àwọn tí ó fi ọ ṣaya wọ́n fẹ́ tẹ́sítì tí ń bẹ lókè àyà rẹ ni wọ́n fẹ́ dé sàlẹ̀ lásán ni bí wọ́n bá ti mú tójú wọn kú wọ́n yọ̀ǹda rẹ gbogbo ọkùnrin ní fẹ́ràn obìnrin tí múra bíi nàbì kò sí ọ̀kan kan nínú wa tó fẹ́ fi wọ́n ṣaya ni ajá òyìnbó lásán la kà wọ́n kún kò ṣeé sọdẹ wọ́n dá wọn ṣe rí mọ́ni wọ́n wúlò fún kílọ̀bù
wọ́n wúlò fún pati bọ̀tì wọn kì í ṣe wife materials wọn yẹlé táìmù tó yẹ kí wọ́n lọ́kọ wọ́n ń ṣèranù kiri ní táìmù tó yẹ kí wọ́n mú àfẹ́sọ́nà wọn ń jayé ọkùnrin tó serious ń bẹ nílẹ̀ torí pé kò lówó wọn ò ní gbọ́ tiẹ̀ ọjọ́ lọ lórí tán wọ́n ń torí òkè àdúrà kan bọ́ sí kejì wọ́n wá ń tilé àfáà délé babaláwo ọlọ́run ò ní ọkọ tàbí ìyàwó ní sánmà níbì kan tó lè fún ọ kó o fi sọkọ tàbí fi sáyà ìwọ ní kó yẹ ara rẹ wò ìwọ ní kó yẹ ìwà rẹ wò áfíríkà yìí ni wọ́n ti ń gbàdúrà sórí fífọ́ tí wọ́n ń gbàdúrà sínú rírun òróró lẹlòmíì ọmọ gbọ́nú òróró tí wọ́n produce ní company wọ́n á ní kó máa gbọ́n sẹ́nu kó máa dà á sórí wọ́n dá a ṣe company lẹ̀mí mímọ́ ti wọnú ẹ̀ ní tí kì í bá ṣe pé èèyàn kú lọ́pọlọ pásítọ̀ tó ní ọmọ gbọ́n òróró síkùn tó bá síìkì ó ti fò ó di Germany ó di London ó ń rè é tírìtì ara rẹ̀ níbi tó rí ọ̀pọ̀ èèyàn ti kú bí iṣu dọ́dún dé yóò dá fọ́tò pásítọ̀ rẹ̀ máyà nínú ìṣòro wọ́n wá bẹ̀rẹ̀ àdúrà kíkankíkan pásítọ̀ ló ń sìn ní àbí ọlọ́run kọ́lọ̀ ń wọ́n mọ̀jẹ̀ ọgọ̀ kú olórí ìṣòro tí ń yọ ayé rẹ̀ lẹ́nu ẹ̀sìn ní àwọn pastors àfáà wòlíì babaláwo wọ́n lo situation country wọ́n fi ń tú àwọn èèyàn jẹ bí iṣu àbí iṣẹ́ ò sí lóde generally ọwọ́ akọ application síbẹ̀ kan wọ́n láwọn ò tí ì ní èdè èèyàn ṣùgbọ́n kó drop credentials yẹn ná torí pé o ti wá lọ ọ̀nà méjì mẹ́ta tí wọn ò fún ọ níṣẹ́ olórogún ìyá rẹ ní bẹ nídìí ọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ ẹnìkan kan ò rí tiẹ̀ rò torí pé nìkan ni o wá gbowó tàbí kó o wá gbowó iṣẹ́ kan tí wọ́n fẹ́ gbé fún ọ kò bọ́ sí lọ wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lórí promise and faith tàbí lọ wá lé kọ́ńtrákìtì lọ wá lọ bá pásítọ̀ kan tàbí prọfẹ̀tì kan tàbí àfáà kan lọ wá ní kí wọ́n bá o gbàdúrà kó lè bà á bọ́ sí i wọ́n wá tún ní orí mówó wá wọ́n ní àwọn máa bá o ṣètò àdúrà kan kí kọ́ńtrákìtì yẹn ó lè bà á bọ́ sí i ṣé àwọn ni ọlọ́run ni kí ni ètò àdúrà yẹn fẹ́ ṣe fún ọ ètò àdúrà ni yóò lọ rí tẹ́lẹ̀ lọ́fíìsì àbí ọkàn tiẹ̀ náà wá balẹ̀ o ti lérò pé ìwọ ló máa gba kọ́ńtrákìtì yẹn bí ó bá bọ́ sí ọ lọ́wọ́ wọ́n á ní o ti ṣe nǹkan kan ní ọjọ́ bọ́ sí i bó bá sì ṣe mistake bọ́ sí ọ lọ́wọ́ ọ wà á sọ wọ́n di ọlọ́run àwọn lọ́mọ mú ìdámẹ́wàá rẹ lọ fún wọ́n máa fi ọ jẹun wọ́n máa fi ọ gbọ́ bùkátà kò sí ti ń jẹ́ promise and faith expectation ni tó promise rẹ ni ò gbà mo retí owó ń bè kan ni kò wá bọ́ sí mọ́ ni ọjọ́ fún ọ mọ́ ẹnìkan sì lè ti change mind ẹ̀ bóyá wọ́n rí ojú rẹ tó gan wọ́n sì mọ̀ wípé bí wọ́n bá fún ọ lówó ọ̀tọ̀ níbi tó tiẹ̀ náwó wọn sí kò sí ogun tí ń jẹ́ promise and faith ẹni tó fẹ́ gbéṣẹ́ fún ọ kò ní ìdí ẹ mọ́ ni òjò gbé fún ọ mọ́ price ẹlòmíì lè wálẹ̀ ju tiẹ̀ lọ ni ò jẹ́ kí wọ́n kàn sí ọ padà bóyá o ti disappoint ẹnìkan tí wọ́n wé fún lọ́wọ́ ní ẹ má mà gbéṣẹ́ fún ọ ẹ ní ríṣẹ́ yín gbàbọ̀rọ̀ ló fi ń pè wọ́n tí wọn ò fi pé kíkọ́ lu ẹ̀ díẹ̀ nínú tí ẹ̀sìn dá sí wa lọ́rùn nìwọ̀nyí wọn ò tí ì wí nǹkan kan rárá àdó ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ mi tí ń sọ lulẹ̀ àkọlé yìí ni mo pè ní ẹ̀sìn versus ìwé mímọ́ religions versus holy book kó tó wá di pé ọmọ bómi tàbí bá mi jà jọ ọmọ ìtàn bàbá tó bí ọlọ́mọ do you know the history of your father tí bàbá rẹ̀ bá kú kí ló lè rí sọ nípa rẹ̀ fún àwọn ọmọ bàbá tiẹ̀ tó ti kú kí ni tó rí sọ nípa rẹ̀ fún àwọn ọmọ tó gbé ǹjẹ́ ìtàn ìdílé yín ò tí ì parun jọ ọmọ ìtàn ìyá rẹ̀ ìtàn bàbá rẹ̀ ń kọ́ sọ ọmọ tẹ̀ ìyá rẹ̀ sọ
ọmọ ojú orórè bàbá tó bí bàbá ńlá bàbá rẹ lọ́mọ àwọn tìyá ìyá rẹ ń kọ́ ǹjọ́ ọmọ orékè wọn sọmọ tàn ìdílé yín bí kí lórékè ìdílé yín gan sọmọ tàn ìlú rẹ gbogbo ìlú tí ń bẹ nínú bíbélì àti kùránì ló sì fẹ́ mọ̀ lórí tán ṣàṣà lórúkọ tí ń bẹ nínú báíbù àti kùránì tí ò sí nínú ọpọlọ rẹ o sì lè dárúkọ èèyàn mẹ́jọ nínú ẹbí rẹ o lè dárúkọ ìlú mẹ́jọ ní ìpínlẹ̀ rẹ o lè tò stéètì mẹ́jọ papọ̀ ní nàìjíríà sórí pé o ti sọnù o nímọ̀ nínú àṣà ìgbénibé rẹ ọ̀kọ́ ẹ̀kọ́ nípa nǹkan tó yí ọ ká ọ̀gbà àṣà tiẹ̀ gbọ́ òun kanra mẹ́sìn àjòjì sórí pé o ti sọnù wọ́n ló sì tún ní a máa sọ̀rọ̀ lórí ẹ̀sìn yìí ǹjẹ́ àti ẹ̀ nílò ẹ̀sìn gan tá a bá nílò ẹ̀sìn kínìdé tẹ̀mí àkàndá fún ní báíbù àti kùránì kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run tó o bá ṣépè fún mi ò ní níran o a kì í tírẹ́sìsì ìran rẹ kúrò torí pé ìdájọ́ mi ò sí lọ́wọ́ rẹ àfi ọlọ́run ọba nìkan lóòótọ́ ni mo mọ̀ pé àwọn èèyàn ti wọnú ẹ̀sìn ẹ̀sìn sì ti wọnú wọn ẹ̀sìn òṣìṣẹ́ ìgbà kúrò lọ́wọ́ wọn rárá they are very very addicted to it. Faith and belief are very very addictive. And once you are addicted to it, you cannot let go easily. Gbogbo ènìyàn tẹ́mi àkàndá ń rí ní ṣọ́ọ̀ṣì ní àsàlátù tàbí ní mọ́ṣáláṣí kì í ṣe àwọn ẹni tó fẹ́ràn ọlọ́run ń ṣe láwẹ́láwẹ́ nínú apá kejì bẹ̀tì ẹni tó bẹ̀rù àwọn ọlọ́run wọ́n fi ẹ̀sìn kó ìpayà sí wa lọ́kàn kí wọ́n lè mú ìrandíran wa sìn ìwọ tí wàá ń jà nítorí ẹ̀sìn ọpọlọ orí rẹ doríkodò orí rẹ ti yé ẹjá pàdé lápá kejì ẹ̀sìn versus ìwé mímọ́ religions versus holy book ẹ láìkí péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó ẹwà èdè Yorùbá TV.